Abdulrahman ò ní kúre sẹ́yìn náà ní ìlú tó jìnà sí iná tó súnmọ́ àṣàjọ súnmọ́ náà ni àjọ súnmọ́ iná ni báyìí ọ̀rẹ́ mi kan tájọ kí ló ń sọ fún mi jù ní pé àfọ pé ilé mélòó mo ti kọ́ mo ní nígbà mi ń ta pákó mi tí ìkọ́lé ẹni tí mo dẹ̀ ń wí ó ti kú nísìn ó kú ẹ̀jẹ̀ tó fi kú ni ilé 52 ló kọ́ ilé 52 làáfà yẹn kọ́ ibo ló ti rí ẹni tí mo wí ó kú ẹ̀jẹ̀ tó fi kú ni èyí náà ó kú ẹ̀jẹ̀ tó fi kú ni ẹlẹ́ẹ̀dá ọjọ́ méje fún Wasiu Ayinde olórí burúkú ni èèyàn fàáyé ó yẹ kí Wasiu Ayinde ó sáyé má tì mọ́lé kó sáyé má tì mọ́lé kó kó gbogbo yín pátápátá kó kò ní sẹ́wọ̀n kí lè fẹ́ pa Wasiu Ayinde sí ó lé ẹganu sẹ́yìn wá ganu àsìkò tó sọ pé ẹganu yìí lè tún wá pààyàn lọrin a máa kọrin pé ẹ̀yin tẹ́ ẹ dé ewu ẹkú ìyà àwa náwó olórí burúkú ni àwọn tí òkè wò ni ẹkú ìyà àwọn tí òkè wò bẹ́ẹ̀ dáa jù wá lọ. Abdulrahman wọ́n ní wọ́n bá 5 million lákàntì ẹ̀ kí ni èjì 29 years gbọ́dọ̀ ti rí 5 million sẹ́mi ní 5 million lọ́wọ́ iṣẹ́ wo mò ń ṣe ń gbé àmì ìta pákó ilé fún Wasiu Ayinde ní 7 days láìsẹ̀ rẹ̀ léyà láìsẹ̀ rẹ̀ lé ọlọ́run òde pa kò dé lè pa àti ní wá tún ní ìsìn Abdulrahman ọmọ àlè tá a bá wò ó dáadáa kì í sọ ọmọ lọrin ètò ìyá rẹ̀ nú dáadáa. àwọn àfáà kéékèèké ẹ̀rí bí tá a gbé bọ́rọ̀ ara wa débi olè àwọn àfáà kéékèèké àwọn àfáà kéékèèké àwọn náà ti wá di Boko Haram àṣà ń wá owó ní gbogbo ọ̀nà kọ́nà gbogbo àwọn bàbá wa Adam Lágége mọ́tò mélòó ni wọ́n ní gẹ̀ ilé mélòó ni wọ́n kọ́ bàbá wa Lágége ilé mélòó ni wọ́n kọ́ ilé náà pọ̀ ilé kan báyìí ní ẹ̀kọ́ ọ̀run ni wọ́n lé ilé tí wọ́n kọ́ náà ní ń bẹ lójú ẹlẹ́gbàá mọ́tò mélòó ni bàbá wa Lágége ní mọ́tò mélòó bàbá wa Kamali Dini Al-Adam mọ́tò mélòó ni wọ́n ní Ọlọ́run ni wọ́n lé Ọlọ́run ni wọ́n kọjú sí ẹ̀yin àfáà kéékèèké tẹ lẹ́yìn lẹ́ni Ọlọ́run kò sí ẹni Ọlọ́run kan lára wa mọ́ olè lókun ẹ wo tẹ́ ẹ sọ lọ́rin dà Ìlọrin ìlú àlùbáríkà ni Ìlọrin ìlú àṣẹ ni tá a bá mú Mákà àti Mẹdínà Ìlọrin lókun gbígbà àdúrà dẹ̀ ń bẹ lọrin títí dọ̀la àmẹ́yìn olórí burúkú èèyàn ọmọ àfáà kéékèèké ilẹ̀ fẹ́ bà lọrin wáyé ẹ̀yin ni gbígbà àdúrà ń bẹ lọrin wọ́n ní Ìlọrin tó jìnà sí náà tó súnmọ́ àlìjẹ́nnà bẹ́ẹ̀ ní tòótọ́ ẹ̀yin ọmọ kéékèèké wá ń sọ fún wa pé lọrin ò súnmọ́ àlìjẹ́nnà yìí ló súnmọ́ ẹ̀yin ọmọ olórí burúkú ọmọ yìí ṣe ẹ̀rí bẹ́ẹ̀ ní sóríire ìgbọ́lẹ̀ tí gbogbo olè tẹ́ẹ̀dẹ̀ ń jà yìí ní àwọn àfáà tó wà wájú yìí náà rẹ̀ kọ bí àwọn àfáà onímọ́tò ńláńláńláńláńlá ibo náà ti rí àfáà náà ń lo ọlọ́pàá ìwọ àfáà tó ń lo ọlọ́pàá tó jẹ́ president ni àbọ̀jẹ́ senators àbọ̀jẹ́ councillors àbọ̀jẹ́ ẹwà àfáà náà ń lo ọlọ́pàá kí lẹ̀ ń lo ọlọ́pàá sí ajásíkó lè lẹ́yìn náà ó lè lẹ́yìn àfọ́ ọ̀dọ́ tẹ̀sí wá sí káàkiri ẹ̀ ń lo ọlọ́pàá àṣírí yín wá tún ní ìsìn Abdulrahman ọmọ àlè tá a bá wò ó dáadáa kì í sọ ọmọ lọrin ètò ìyá rẹ̀ nú dáadáa ìyá rẹ̀ àwọn tó ń ṣe union lẹ́kọ̀ọ́ ti bá ya rẹ̀ sùn lẹ́kọ̀ọ́ ń bí kí kó tó pàdé bàbá Abdulrahman ọmọ lọrin kan ò ní gbọ́dọ̀ máa ṣe wèrè tó ń ṣe ọmọ lọrin kan àlùbáríkà ń bẹ́ẹ̀ nù lórí àmọ́ gbogbo ẹ̀yin ọmọ kéékèèké ò lè tẹ́ kọ́ lára gbogbo àwọn aṣáájú tó láwọn ṣe wá sí káàkiri tí wọ́n wé láwà níbi láwà ní àwọn eléégún tí wọ́n wé láwà níbi láwà ní àwọn oníṣàngó tó ń ba láwà níjẹ́ fáwọn tó ń wé ó lè ti ń bẹ lára wọn lẹ́yìn ọ̀dọ́ náà kọ́ àwa ní Nàìjíríà ò dáa ọlọ́ndẹ̀ sọ fún àná Muhammad ẹ ó bàbá wa Muyideen nìkan lò ẹ ó bó ṣe lo ayé bàbá jìyà aláwọ̀ mélòó ni bàbá lọ́ba eléégún mélòó ni bàbá lọ́ba gbogbo ẹlẹ́yìn jẹ́ pọ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin olórí burúkú ẹ̀yin gbogbo ẹlẹ́yìn ìwé tí rí mọ́tò ńlá ńlá tẹ̀ ń lò Abdulrahman wọ́n ní wọ́n bá 5 million lákàntì ẹ̀ kí ni èjì 29 years gbọ́dọ̀ ti rí 5 million sẹ́mi ní 5 million lọ́wọ́ iṣẹ́ wo mò ń ṣe ń gbé àmì ìta pákó mi ìṣe agent ilé mi ìta mọ́tò owó kéékèèké náà mú ní lọ́wọ́ mo dẹ̀ ń ṣe wá sí mi gbogbo àwọn tó bá dúwà wà mò ń ṣàdúrà fún wọn dẹ̀ ń fún mi ní ìtàn lágbára ibo ni wọ́n ti ní 5 million ẹ wà àkáǹtì Abdulrahman máa pé bí 5 sí mẹ́wàá èyí tẹ́ mọ̀lẹ́rí yẹn tó bá tiẹ̀ wá dí àkáǹtì kan 5 million ló wà nílẹ̀ kí wá ní pààyàn sí ọmọ ọlọ́mọ ó dẹ̀ pa ẹ wá járí ìmọ̀ àwọn obìnrin wá ń sáfà àfáà ní ìsìn àwọn tí ò ní kan ṣe tẹ́lẹ̀ ní Ìlọrin yìí nìyí Ìlọrin ìlú àfáà àmọ́ gbogbo olè tẹ ẹkọ lọ́dọ̀ àwọn àfáà yìí tán lo mọ́tò ńláńlá tí wọ́n lo ọlọ́pàá olè yan ọmọ kéékèèké náà lòdì sí ọlọ́dẹ sọ́nù Al-Qur'ani fún ànábì Muhammad ba'da a'udhu billahi minash shaitani rajim olúwa ní ma lakum la tarjuna lillahi waqara ọlọ́ni wà nígbà sọ fún wọn ma lakum la tarjuna lillahi waqara olúwa ní kí ló dé kẹ́ẹ̀sì kó ọ̀rọ̀ yín wá bẹ́ẹ̀ mi ọlọ́run ma lakum la tarjuna lillahi waqara kí ní tẹ́ fi kó ọ̀rọ̀ yín wá bẹ́ẹ̀ mi ọlọ́run èmi mo lè fún yín lówó bá a fa bá kọ́ ilé lọ sún wa olóńtà pákó àbọ̀ǹtà sìmẹ́ǹtì ìwọ ni káfa wa kọ́ ilé kì í ṣe kẹta o torí mi náà ò ní o nígbà tó di àfa kan tó lo mọ́tò 150 million tó lo mọ́tò 100 million láì tabako àdéhùn àṣẹ ẹwà máa kọrin pé ẹ̀yin tẹ́ ẹ dé ewu ẹkú ìyà àwa náwó olórí burúkú ni àwọn tí òkè wò ni ẹkú ìyà àwọn tí òkè wò bẹ́ẹ̀ dáa jù wá lọ
ẹ wà máa kọrin wèrè pé ẹyin tí ẹ kéwù ẹ kú ya àwa náwó náwó kálàmù owó ẹ̀gẹ̀lẹ̀ náà ẹ̀yin olórí burúkú wọ̀nyí tẹ̀fẹ́ bá sí àfọ̀sí tó dáa tó sí àfa ìyá ń bẹ́ẹ̀ fìsínà ń bẹ́ẹ̀ ìdààmú ń bẹ́ẹ̀ gbogbo wàhálà tí ń bẹ́ẹ̀ náà ni bàbá wa mú ìdí ti gbogbo ẹ̀ kọ́nà tó dé sí wọn. àmẹ́yìn ò fẹ́ kojú ẹ̀ ẹ̀yin ọmọ kéékèèké ẹ̀yin ọmọ olórí burúkú tí ẹ gbé wá láti Lagos State táwọn ìyá yín wá lọ́dún Ìlọrin gẹ́ ò gbọ́dọ̀ sí dẹ̀ Ìlọrin ìlú àfáà ni ìlú àṣẹ ni olúwarí wa Ànábì Muhammad ma lakum la tarjuna lillahi waqara kí ló dé tẹ́ fi kú ọ̀rọ̀ yín wá bẹ́ẹ̀ mi Ọlọ́run síbẹ̀ mi mọ̀ dá yín ìntẹ́ jẹ́ ntẹ́ mu èmi ní í ṣe wàkàdí alákàkún wà sí wàrà síbẹ̀ mi Ọlọ́run náà ni mo dá yín láti bí omi láti bí àtọ̀ èmi tí mo wá dá yín láti bí omi láti bí àtọ̀ ìwà lágbára kí n ṣàánú yín ẹ wá fi ọ̀rọ̀ yín lọ́lọ́run lọ́wọ́ mi wá ń pààyàn kiri ẹ dẹ̀ pa ọmọ yẹn afsa àbí kí ló kọ ẹ dẹ̀ gbẹ̀mí ẹ̀ Abdulrahman ò ní kúure olórí burúkú ọmọ ní wọ́n pọ̀ ẹ má sì pa ó ẹ jẹ́ kó dẹ̀yìn Ramadan ẹ filẹ̀ kó ka àwọn àfa ẹ rí pé àṣírí àwọn àfa ó tù gbogbo àwọn tẹ́ ti pè lẹ́ni Ọlọ́run tẹ́ni wọ́n máa ń jábọ́ gbogbo ẹ rí pàṣẹ tí wọ́n máa tú ṣé bá àfa kan ló sọ ń gbò ní ó lòun dá ọjọ́ méje fún Wasiu Ayinde olórí burúkú ní ẹ̀yin lẹ́dá Wasiu ni ẹlẹ́ẹ̀dá ọjọ́ méje fún Wasiu Ayinde kí ló dé ẹ fẹ́ pa Wasiu ni kí n ti ẹlẹ́ẹ̀dá ọjọ́ méje ẹni bẹ́ẹ̀ ní sun ẹ̀yin àfọ olórí burúkú yìí náà kí Wasiu Ayinde ṣe fún yín ẹlẹ́ẹ̀dá ọjọ́ méje fún ẹni tí ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ọmọ òkú ọ̀run ẹlẹ́ẹ̀dá ọjọ́ méje fún kí ló ṣe fún yín tẹ́ fi pa Wasiu ẹ lè rí pa o ẹ lè rí Wasiu Ayinde pa tó ń kọrin sí ẹni ṣé bí ń gbò ní àjàbárù ń gbò ní tó sọ fún Barrister pé ẹ́ńjìnì rẹ̀ ó gbiná kó má gbiná kò lè gbiná gbogbo owó tó o bá ṣiṣẹ́ tàbátì àdá ò lè bá ọ ìsájà ni ó máa bá ọ gbogbo ẹni ó bá ṣiṣẹ́ tàbátì àdá wọn lè kàsájà fún kó ṣiṣẹ́ tàbátì àdá náà ni ó máa ṣiṣẹ́ lára rẹ̀ ẹni ó bá wá ṣiṣẹ́ ìsájà tí a bá wá ka tàbátì àdá fún kò lè ṣiṣẹ́ Olúwa ní man amila salihan àǹfààní nafsi ẹlẹ́ẹ̀dá ọjọ́ méje fún Wasiu Ayinde olórí burúkú ni èèyàn fàáyé ó yẹ kí Wasiu Ayinde ó sáyé má tì mọ́lé kó sáyé má tì mọ́lé kó kó gbogbo yín pátápátá kó kò ní sẹ́wọ̀n kí lè fẹ́ pa Wasiu Ayinde sí ó lè ganu sẹ́yìn wá ganu àsìkò tó sọ pé ẹ ganu yìí lè tún wá pààyàn lọrin ẹ tún fi ọ̀rọ̀ sẹ́nu àwọn èèyàn àṣẹ Wasiu Ayinde àṣẹ ṣéwù ní àṣà àfáàní ó sì mọ̀ pàṣírí ìsìn ní ó padà tú Wasiu Ayinde sì mọ̀ bẹ́ẹ̀ ẹ wá lé ẹgbẹ́ méje fún Wasiu Ayinde torí kíni olórí burúkú ni ẹ̀yin pààyàn àfá àpàyàn lẹ́jẹ́ kí n ti yí pẹ̀lú tiẹ̀ ó pè ní sóde ẹlẹ́ẹ̀dá ọjọ́ méje fún ẹ̀yin lẹ́dá ẹ fẹ́ pa ọjọ́ méje tẹ́ ẹ wá dá fún ti kọjá ní ìsìn ó ti lé ẹ wá lọ́kọ̀ bẹ́ẹ̀ bọ́ lọ́rùn ẹ̀yin ọmọ àlè àfá àjàtìjàtì ẹ̀yin lè bọ́lọ̀ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀dá ọjọ́ méje fún Wasiu Ayinde sẹ́yìn náà ní ìlú tó jìnà sí iná tó súnmọ́ àṣàjọ súnmọ́ náà ni àjọ súnmọ́ iná ni báyìí àmọ́ ìní sọ pé gbígbàdúrà ń bẹ lọrin ẹ̀yin ọmọ àlè tí wọ́n gbóyún yín wá sí lọrin lẹ́mbà lọrin jẹ́ ẹ̀yin sọmọ lọrin ẹ má sì yí pa Abdulrahman o yóò tún kà wọ́n wọn ló ti pa tó èèyàn 30 ló ti pa ẹ dákun torí kí n torí kó fẹ́ gun mọ́tò ó fẹ́ kọ́lé tẹ́lẹ̀ ẹ má bẹ̀ sí àwọn bàbá ṣe wà dàmú kọ́rú ẹ̀ sọ́kàn bàbá dàmú kọ́rú ẹ̀ bàbá Kamali kọ́rú ẹ̀ ṣé báwọn ni wọ́n lé àwa ní Nàìjíríà àwa ní àlàjẹ́ kí Nàìjíríà ò dáa àwa àfọwà èèyàn mẹ́ta ń gbọ́ wọn níyì ọba ní ìjọ ní ìsìn ọba ò níyì mọ́ gba àwọn tí ń gbóbìnrin lòtẹ́ẹ̀lì níjọ́ àfáà níyì sáwá níyì mọ́ báyìí nígbà tí ń pààyàn kiri àfi kọ́ máa fojú pàyàpàyà wò wá à ń gé orí à ń gé apá àfá ẹni sóríire ẹni àwọn àfáà yìí náà lè báwò èèyàn lọ́wọ́ ẹ̀ bí ẹ ti ń lọ pati àfáà rẹ ní gbóhùn pati sáfáà rẹ ní gbóhùn pati ẹ lọ gbóhùn pati wájú eléré ẹ lọ gbóhùn pati sẹ́yìn tẹ́ ń gbóhùn pati lẹ́wàá sọ fún Wasiu Ayinde pé yóò kú fọjọ́ méje wéré ní yín aṣọ lórí burúkú ẹ̀dá ni ẹ̀yin àfáà rẹ̀ dáadáa yìí ẹlẹ́yìn fún Wasiu Ayinde ní 7 days láìsẹ̀rẹ̀ lé Ọlọ́run òde pa kó dé lè pa toró ń kọrin sí ẹ̀jẹ̀ ara ẹ̀ ni Wasiu Ayinde ń kọrin ẹ̀ wá lè fún lọ́jọ́ méje olórí burúkú ni ó jẹ́ kókó gbogbo yín kó pa gbogbo yín dànù ó jẹ́ kókó ikú sáísàtì mọ́lẹ́ bí àwọn àfáà tó sọ pé òun ó kú fọjọ́ méje sẹ́wá rí banisi mò ń bọ̀rọ̀ kan lọ mọ́ ní jọ́ àwọn èèyàn mẹ́rin wọ́n níyì àwọn àfáà níyì ń jọun sáwá níyì mọ́ báyìí àwọn ọba wọn níyì sọ́ba níyì máa ń jọun àwọn obìnrin náà níyì sọ́bìnrin níyì máa ń jọun bẹ́ẹ̀ náà làwọn ọlọ́pàá ẹ̀yin ọlọ́pàá Kwara ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ o ẹ ṣiṣẹ́ Abdulrahman ẹjẹ́ ó ka àwọn àfáà dáadáa ẹjẹ́ ó kà wọ́n sẹ́ni ọlọ́run wá ní wá báwọn ẹni ọlọ́run ní wá ẹni ọlọ́run dára wá irùngbọ́ wá lọ kánrin láwàní lọ kánrin ẹ̀sùn bàbá gírígé fún àwọn tó ń lù Abdulrahman mọ́rí tó náà lù bá tó ń lù pẹ́ńpẹ́ńpẹ́ńpẹ́ń àsọlórí burúkú ni ìwà dára wá afa alákọ̀ọ́lẹ̀ kẹ́dẹ̀ sọ ó nínú ibu samanẹ̀nẹ́ wọ̀lá ayélu fi iná à ń bú ìgbà pé Nàìjíríà ò dá ní ibu samanẹ̀nẹ́ à ń bú ìgbà pé Nàìjíríà ò dá wọ̀lá ayélu fi iná awágánlá àdẹ dá kì í ṣe pé Nàìjíríà ò dá àwa yìí náà ni ọmọ tẹ́ ẹ pàun ẹ̀jẹ̀ rẹ̀ ó bì í torí ẹ ti sọ yá ǹdẹni tó fojú lókun ọmọ rẹ̀ bàbá fojú lókun ọmọ tó ti láfẹ́ sọ́nà tẹ́lẹ̀ á ẹ̀dẹ̀ pa ọmọ ọlọ́mọ ní Ìlọrin tó jìnà sí iná tó súnmọ́ àlìjẹ́ náà ẹ̀dẹ̀ pé ayé lẹ́ni Ọlọ́run ẹ wá lẹ̀ fún Wasiu Ayinde lọ́jọ́ méje kò ní dá fún gbẹ̀yìn àfáyín ẹ lẹ̀ fún Wasiu Ayinde lọ́jọ́ méje ẹ̀yin lẹ́dá kí lẹ fẹ́ pa Wasiu Ayinde sí kí lẹ fẹ́ pa sí kí ló ṣe fún yín ó lé ẹganu alábùkù ní sóhun pè yín bí òkú ìyá hàn tó lẹ mo ṣẹ̀ṣẹ̀ wá mà kí Wasiu Ayinde náà má bínú fún ọ̀rọ̀ tí mo sọ́njú orí mo ṣẹ̀ṣẹ̀ wá mà nígbà tẹ́ mo ṣẹ̀ṣẹ̀ sópè yín kò pè yín ẹ wá ní ó sọ pé sọ́ọ̀rì tó ti mọ̀ pé pààyàn tó ti mọ̀ pé pààyàn ni kò ní sọ pé sọ́ọ̀rì afáànù ibù sàmánà náà à ń bú ìgbà wọ̀lá àwa náà là rẹ̀ jẹ́ kí lu yóò dá àwa náà là dá
àwa la dá wà má ní sàmáàdì náà ayé bùsùwá náà àwa la gbogbo gbáwó àwa la dá gbogbo wa la dá àtàfà àti máàmù àti làdá ní gbogbo wa ni ó lè bá àbí mò ń lọ ládùúgbò ní òní lẹ́nìkan sọ pé àwọn àfáànù wọn ni mo wà dára mi màgá palápá èmi ò ní 7 million lákàntì mi ní 5 million ẹrú ọlọ́ọ̀ni mi lára àwọn tó ń ṣàánú mi tí mò ń ṣàdúrà fún láti Amẹ́ríkà ní London àwọn náà ń ṣàánú mi díẹ̀ díẹ̀ mi ní 5 million ibo ló àní Abdulrahman yẹn wò dá àkáǹtì rẹ̀ pé bíi 5 sí 6 ibo ló sì rí 5 million ẹ wo àkáǹtì ẹ kì í ṣe àkáǹtì ẹ yọkan ẹ sì padà bá owó ńlá mi lákáǹtì ẹ wọ́n dẹ̀ láwọn àfa wèrè àwọn tó ń lo mọ́tò ńlá ńlá tó ń lo ọlọ́pàá àwọn náà kọ́ sí àwọn àfa àtẹ bá ní tí ń lo ọlọ́pàá láì ṣe sínétọ̀ rẹ̀ olè lòun náà olè kí wọ́n ní lọ́wọ́ ní ìsìn tèmi wọ́n lọ sí wá sí ní ìkẹ́kẹ́ mi àfọ́ ọ̀pẹ́ wá kọ́ ọlọ́pàá lẹ́yìn ọlọ́pàá kí ni àwọn làdá wọ́n máa ní sàmáàdì náà kò sí wàhálà kan fún gbà àwọn náà làdá wọ́n náà ju sáà sàmáàdì nàbì gẹ́rì sàmì wọ́n náà ju sáà sàmáàdì nàbì àwọn amú ìgbà eléyà ní Nàìjíríà ọ̀dá Nàìjíríà dẹ̀ dá sí bọ́ọ̀mù lọ́jọ́ yìí àwẹ̀ mọ̀ ní sẹ́yìn lẹ́jẹ́ káwẹ̀ dé wọ́n náà nẹ́fẹ́ sàmáàdì bọ́ọ̀lù bá ní kí ìgbà ó sọ̀rọ̀ ìgbà ló wá sọ̀rọ̀ ní ìsìn yẹ́wọ́n mọ̀ tó múlẹ̀ sàrá yìí àṣírí yìí ló ń tú yìí o ẹ̀yin àfa àṣírí yìí ló ń tú yìí o àṣírí yìí ló ń tú lẹ́yọ kọ̀ọ̀kan yìí o àwọn àfọ èṣù àwọn àfọ alápàtà àwọn àfọ àpàyànpàyàn tí àwẹ̀ ń bọ̀ ní Ìlọrin náà gbígbàdúrà dẹ̀ wà mẹ́dọ̀lá gbígbàdúrà àwọn ọmọ tẹ́lẹ̀ tí wọ́n pààyàn àwọn àfọ kéékèèké wọn ìṣọmọ lọrin àwọn ọmọ tí àwọn ti ta fáńdà ìsín gáràjì lẹ́kọ̀ọ́ bí tí àwọn ti ta ògógóró tí àwọn ti wà ń gáràjì tí àwọn amúgbó àwọn tó ṣe nílẹ̀ ti báyà wọn sùn dáadáa kọ́kọ́rọ́ pàdé àfáàn Kwara ọmọ Kwara kan ò lè ṣe dé sẹwárì káwọn náà bá Kwara jẹ níṣẹ́ àwọn ọmọ kéékèèké Ìlọrin ìlú àlùbáríkà ìlú ṣé wà nínú ìlú àfà ẹwùn tá a sọ lórí dà ẹwùn tá a wá sọ ayé dà àwọn àfọwà níyì sódà bẹ́ẹ̀ ẹ wá lé ẹ̀pà wà síwáyé ní kílẹ̀ fẹ́ pa fún ẹ ganu ẹ̀yin ganu ó dẹ̀ ń wò yín ó tún sọ́dọ̀ yín ẹlẹ́yìn fún wàsíwáyé lọ́jọ́ méje ẹ̀yin olórí burúkú èèyàn ẹ̀yin ọmọ àlè ẹ̀yin lẹ́dẹ̀ wàsíwáyé ìyẹn ti ẹ̀bà mi nínú jẹ́ngbà mo ti ẹ̀wọ́ lórí social media ó lọ fún ní 7 days torí kíni ìyá rẹ̀ sẹ̀sẹ̀ kú ni kílẹ̀ fẹ́ pa wàsíwáyé sí ẹ̀yin àfọ olórí burúkú dáadáa yìí kílẹ̀ fẹ́ pa wàsíwáyé kí ló ṣe fún yín kí ni wàsíwáyé sí tẹ́ẹ̀fì dá 7 days ẹ wá dá 7 days nígbà tí ó wà kókú ẹ̀yin lẹ́ padà forí kó ibi èpè tẹ́sẹ̀ fún yín èpè tẹ́sẹ̀ fún wàsíwáyé ní ìyá yín lọ ẹjẹ́ sọ́ra olúwa ní máa lakún látàrí nílẹ̀ lillahi wa kara kí ló dé tẹ́ẹ̀sì kúrò yín wá bẹ́ẹ̀ mi ọlọ́ wà kárí alákàkún wọn ti wá rà ṣe bí mi ọlọ́ ni mo dá yín látara àtọ̀ èmi tí mo dá yín látara àtọ̀ mi lè pèsè tẹ́gẹ̀ àwọn àfáà kéékèèké ẹjẹ́ sọ́ra o àwọn àfáà kéékèèké olè àwọn olè àfáà nílùú Ìlọrin ìlú Ìlọrin ti wá di ìlú olè àwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà tí wọ́n bẹ̀rẹ̀ sí Ìlọrin wọ́n ti kú tán àwọn àgbàlagbà tó kù ń bẹ̀ wọn ló mọ́tò wọn ọ̀kọ́ ilé àwọn ni wọ́n ń bẹ lọ sí Ìlọrin lára àdúrà tí wọ́n ń ṣe pé gbogbo orí burúkú tí bá ń bẹ Ìlọrin kó lọ máa tún náà sí yẹn náà nígbà yìí ibẹ̀ ni bàbá Buhari ọmọ Musa wà ibẹ̀ náà wà bẹ́ẹ̀ ibẹ̀ ni bàbá sọ̀rọ̀ ṣé wà àbẹ́yìn àfọ àkéékèèké ẹ̀yin olè kẹ́ ẹ sá máa lo mọ́tò yá kẹ́ ẹ máa lo mọ́tò yá kẹ́ ẹ níjókòó ẹ̀ kan kẹ́ ẹ ná 1.5 million kí ló dé ẹ jẹ́ sínétọ̀ sí ní àbẹ́jẹ́ kánsẹ́lọ̀ níjókòó ẹ̀ kan kẹ́ ẹ ná 1.5 million kẹ́ ẹ fi jẹun olè ní olè gidi ẹ jẹ́ aṣọ ṣe o ẹ jẹ́ aṣọ ṣe o ẹ jẹ́ aṣọ ṣe ẹ jẹ́ aṣọra gbogbo bàbá tí wọn kàlẹ́ ẹ̀ka yẹn wọn ìjálẹ̀ o ẹgbẹ́rẹ́ 35 million mo dẹ̀ máa bá káàdì rẹ pé 3 sí 4 sí 5 ẹ tọ́sọ ẹ dáadáa ó sì máa ka gbogbo àwọn àfáà yóò kàwé ẹ má ti pa ẹjẹ́ kó dé ẹ̀yẹ Ramadan ẹ máa pa lọ díẹ̀ kó máa ká àwọn èèyàn àwọn àfáà làwọn bàjẹ́ báyìí àwọn bàjẹ́ abalu àní ìkankan mọ́ láwà ní pọ̀lọ́ irun kan pọ̀lọ́ lórí asán ẹ wá lẹ fún wàásù àdé lọ́jọ́ méje ẹ̀yin olórí burúkú ẹ̀dá yìí ẹ̀yin ẹ̀jẹ̀ lẹ́fẹ́ lọ́jọ́ méje sí ẹ fẹ́ pa ni kí lẹ fún wàásù àdé lọ́jọ́ méje sí ẹni ẹ fẹ́ pa lọ́jọ́ méje ni òkú kò lè kú Ọlọ́run ló dá kọ́ ẹ̀ lè rí pa bó o lẹ́sìn á rí pa ẹ̀yin lẹ́yìn a máa para yín lọrin bẹ̀ẹ̀ wà ẹ̀yin lẹ́yìn máa para yín àṣírí yín ní tún ìlú Ìlọrin tó jìnà síná Ìlọrin kì í ṣe ìlú fi síná fa Ìlọrin kì í ṣe ìlú tó jìnà síná tó súnmọ́ lè jẹ́ ó jẹ́ jìnà síná tòótọ́ àbáwọn ọmọ yín àwọn ọmọ olè wọ́n fẹ́ jẹ́ kó súnmọ́ náà ẹjẹ́ àtúnbẹ̀ ṣe o ẹjẹ́ àtúnbẹ̀ gbogbo àwọn àfa àkásọ́ra ẹjẹ́ àgbà fọlọ́run ní ṣàánú ẹ̀dá bọ́lọ̀ ń bá lásìkò mọ́tò tó yìí ó ń lò bọ́lọ̀ ń bá lásìkò tí yẹn máa lówó tó àwọn tó ń ṣiṣẹ́ fún náà àwọn ọlọ́run rán sí ọ nígbà lásìkò mọ́tà tó mu lọ ọ̀rẹ́ mi kan tájọ kí wúlò ń sọ fún níjó ní pé àfọ pé ilé mélòó mo ti kọ́ mu ní àkúndà mi ìta pákó mi tí ìkọ́lé mi ìta pákó ní ládùúgbò wá sí ní mo ṣe ìwọ iye ìwọ lọ́mí sẹ́yìn tó bá tásìkò ọlọ́mọ akọ́lé ó tó ní mọ́tò lélo mọ́ mí tí ìlò mọ́tò ládùúgbò gẹ́wù tí mò ń ta mí tí tó bá tásìkò ọlọ́run máa lo mọ́tò ó wá fún mi ní business card yẹn pé kí n wá bá òun pín in lọ torí èmi ló kọ díẹ̀ àfọ pé ó yájọ́ tí n bá lọ làwọn àmì máa wá bá ó kọ tèmi yóò jáde nínú pépà lẹ́ẹ̀ma ní ó yẹ ó lè làbá yẹn ó kọ àdẹ̀mọ́ aláṣọ white ni ó máa sá fẹ́lẹ́ po mi lọ ó tún wá fẹjọ́ mi sùn ìmáàmù ni wọ́n sọ ìmáàmù ni wọ́n náà lọ èmi kọ́lé ẹ̀bùn ọkọ̀ ẹ̀jẹ̀ ẹni tí mo dẹ̀ ń wí ó ti kú nísìn ó kú ẹ̀jẹ̀ tó fi kú ni ilé 52 ló kọ́ ilé 52 làfà yẹn kọ́ ibo ló ti rí ẹni tí mo wí ó kú ẹ̀jẹ̀ tó fi kú ni ẹ̀yin náà ó kú ẹ̀jẹ̀ tó fi kú ni ẹ̀yin àfà àtẹ̀ ń bá sí àfà jẹ iṣẹ́ tó dáa ni
ẹ fẹ́ lo mọ́tò tẹ́lẹ̀ tó lórí ẹ fẹ́ lo fóònù gbogbo ilẹ̀ lo fóònù ńláńláńláńlá gbére ní fóònù tí gan fẹ́ ṣe fóònù bàbá ó fẹ́ ṣe déédéé fóònù president Nàìjíríà ìbúlẹ̀ ṣe owó ẹ̀ ìbúlẹ̀ àwọn àfáàdà wa di yahoo ṣé yahoo sí Ìlọrin náà yahoo àfáà nílọrin Ìlọrin tẹ́lẹ̀ ló jìnà sí ẹ kọ́ sọ ẹ̀ dáadáa yóò máa ka àwọn àfáà àwọn kan náà ń bẹ lẹ́kọ̀ọ́ níbi tásìrì wọn ò tí ì tú káàkiri àṣírí yìí máa tú àtẹ̀yẹ pásítọ̀ wèrè tẹ́ gbọ́wọ́ lórí ọyàn obìnrin tẹ́ máa pariwo já orí ọyàn èyí pásítọ̀ ẹ̀ ní sórí rẹ̀ ẹ gbọ́wọ́ lórí ọyàn obìnrin orí ọyàn obìnrin tó ń gun ẹ gbọ́wọ́ lé ẹ máa ní jájọfà ẹ̀ ní kúre ẹ jẹ ìyà lọ́wọ́ Jésù àṣírí tí yẹn ó pàtó ó sì máa padà tú ẹ̀yà túbá o ẹ̀yin àfọ olè ńlọrin ẹ̀yin àfọ olè káàkiri ẹ̀yin ọ̀dọ́ àfá olè wàásù àìdẹ́dẹ́ ló máa kú ní òkú yẹn wẹ́ẹ̀ lè rí pa ẹ̀jẹ̀ asọ́rọ̀ ẹ̀jẹ̀ abọ́lọ̀ dúró wàkádìí àdọ́kọ̀ máa lẹ̀kún látàrí yúnẹ̀ lè láyé wàkàrà Olúwa ní kí ló dé tẹ́ fi gbọ́rọ̀ yẹn wá bẹ́ ènìyàn lóhùn àwọn bàbá wájọ́ máa ń ṣàdúrà ní ẹ̀yin òṣàdúrà ní ìṣàfikẹ́ fi ọtí lóhùn kẹ́ lóhùn kan lọ́tí ojú yín pọ́n onírìn ní ìsìn gbígbàdúrà dà lára yín ìsìn gbígbàdúrà dà lára yín ẹ̀jẹ̀ abọ́lọ̀ ń dó ẹ̀yin àfóòlè oníjìbìtì bẹ́ẹ̀ bá rí wọn báyìí wọn sọ̀rọ̀ ojú wọn apá wá ti lo cream wọn kó òkà sọ́wọ́ wọn múra bí wèrè ìmúra tí wọn bí wọn kọjá àmúra yahoo abdulhamani àṣírí ẹ ló tú àṣírí àwọn ẹlòmíì náà ó padà tú yóò túnú àwọn àfa ẹ má ti pa o èmi àfọ ọpẹ mọ̀sọ́ bẹ́ẹ̀ ẹ má ti pa àwọn àfa àsìkò tẹ́ ẹ mú ẹ má wàá máa fojú àwọn alápàtà gbogbo àwọn àfa o èmi ò pa yẹn o wọn bá tọrọ kọ́bọ̀ tí mo ní mò ń ná o 5 million tó wà lákàntì tí èmi ò ní o nígbà mi ìta pákó owó kéékèèké ní bẹ́ẹ̀ má ṣe ń fún mi mò ń ná Ọlọ́run nìkan ni ó ṣàánú mi Ọlọ́run ni mo kó ọ̀rọ̀ mi lé lọ́wọ́ Ọlọ́run nìkan ni mo kó ọ̀rọ̀ mi lé lọ́wọ́ mo dẹ̀ ń ṣàdúrà bá mi yẹ dáadáa wọ́n pè mí ṣàdúrà fún ẹ̀yin ò lè ṣàdúrà àbí kẹ́ ẹ máa wọ́ ọmọ obìnrin kẹ́ ẹ máa wá fún obìnrin wọ́n tún wá ní Abrahamu tó bá fẹ́ pààyàn akọ́kọ́ pa ẹran rọ̀lẹ́ àgbè wọlé tó bá wá ń pààyàn láì tó bá wá gbọ́ tó bá ń sáyàn lóru ẹ̀rọ bóyá lálẹ́ ẹ̀rọ bóyá ẹran tó gbé wọlé ní ọ̀sán èèyàn ní ń sá o ẹ má ti ẹgẹ́ kó ka àwọn èèyàn àṣírí yóò tú ẹ̀yìn àfó oníṣẹ́ ẹbú àṣírí yóò tú lágbá gbogbo ẹ̀yin olè tẹ́ wà ń Kwara àṣírí yóò tú ẹ̀yin tẹ́ wà ń Jẹ̀bú tẹ́ wà lẹ́gbàá tẹ́ wà ní kíbi Ọlọ́run yóò tú tẹ́lẹ̀ bá sí àfáàjẹ́ Ọlọ́run yóò tú mọ́ àṣírí ìlú Ìlọrin ìlú àlùbáríkà ìlú àṣẹ ni ẹlẹ́pàá wá sí ẹ̀ lè rí wàásù àìdè pa ẹ̀ lè rí pa kò ṣeé pa kí lẹ fẹ́ pa sí ẹ̀ lè rí pa Ọlọ́run ní jẹ́ rí pa